Orúkọ tèmi ni Musa Saheed. Nǹkan tó gbé Adébílé ni a wá ṣe àtìlẹ́yìn fún ẹ̀gbọ́n wa àbúrò wa Ọlájúwọ̀n Hakeem fún àfilọ́lẹ̀ sinimá tó gbé jáde ní èní tí à ń pè ní Ọ̀yẹ̀ oníyẹ gbogbo orí ayé wa dànù. Òun ló gbé wa bí. Ó sì tún wá jẹ́ nǹkan wúrí fún gbogbo wa ní èní. Iṣẹ́ tẹ́ni kálukú bá ń ṣe kí kálukú kó tẹra mọ́. Kò kí ṣe pé mo dé di iṣẹ́ kan lénìí mo fẹ́ di nǹkan lé lẹ́sẹ̀kẹsẹ̀ ìyẹn kọ́ ni. Àdúrà àti àforítì Ọlọ́run á gbé gbogbo Adébílé pàṣẹ nǹkan tá Adébílé ni ti gbogbo wa rí lénìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún gbogbo wa. Ọlọ́run á ṣe a máa lọ òkè. Iṣẹ́ tíátà ti Benin kò ní lọ ẹ̀yìn. Àwọn táwọn wò níwájú tó jáwọn Nàìjíríà àti gbogbo àwọn tá a fi ń ṣàríkọ́ṣe Ọlọ́run á jẹ́ kí títí Benin náà gan kó tún dàgbà lọ òkè jù bẹ́ẹ̀ lọ. Àmọ̀ràn tí màá gba iléeṣẹ́ DFTV ní èní ni pé lẹ́yìn agbára Ọlọ́run ní agbára Ọlọ́run iléeṣẹ́ náà á padà gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ náà ẹ̀ ní rí ìbànújẹ́ iléeṣẹ́ náà ò ní wálẹ̀ ìlọsíwájú á máa bá iléeṣẹ́ náà ní agbára Ọlọ́run.